baba di giyambia wa yini sin àwọn ma yiti lo wa inna shababa yaram kò tí ai dàgbà o ọ̀dọ́ la sì wà o ọ̀dọ́ la wà la lè ṣiṣẹ́ mọ́ yìí ọ̀dọ́ la wà la láfíà ò tó nǹkan mọ́ yìí Allah pàtó wá di pé ńgbà tí yẹn bá ń padà wá ń di bí 70 to 80 yóò wá di wípé tán bá ní gbáù tán bá dáhùn bá gbáù fàmí ìwádìí fàmí ibẹ̀ ló ti yẹ kọ́ ọ mà wípé ẹlẹ́kọ̀ọ́ ọ̀run pè ọ́ wàrà mẹ́. wa inna naima yabuna gbogbo dẹ̀ra ayé àti gbádùn ayé ó padà tán. wa tariku naima èyí tó dáa fún ọ ni pé fi nàímù lẹ̀ ìdẹ̀ra àjàdùn àjẹgbẹ́ àjàwó àwa lájẹkínní àwa lá. ọlọ́run inú àṣàrà ìlú tọ́lọ̀ wọn rá sí wa ní Nàìjíríà àwọn èèbó bẹ́ẹ̀ nínú àṣàrà ìlú tọ́lọ̀ wọn rá sí wa ní Nàìjíríà tá a wà yìí. nínú àṣàrálù tolúwa rẹ̀ sí wa Nàìjíríà tá a wà yìí. àwọn èèbó bẹ́ẹ̀ àwọn èèbó wà ń bẹ̀. gbogbo mídìmídì tá à ń jẹ tá a jẹ rí. gbogbo fítámì mídìmídì tá à ń jẹ tá a bá rí tẹ́lẹ̀ tá a jẹ rí tẹ́lẹ̀. à ń jẹ písà. à ń jẹ písà. à ń jẹ sàwámà. à ń jẹ ṣàwámà. à ń jẹ salad. à ń jẹ salad. wọn ní kíní kan ingredient. lẹ́mí ṣe jollof rice. èwo ní jẹ́ ingredient. èwo ní jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. àwọn bàbá wa olóyìn wọ́n sì lo 100 lé. àwọn bàbá wa olóyìn wọ́n sì lo tẹ́lẹ̀. àwọn bàbá wa láfún ni wọ́n ń jẹ. àwọn bàbá wa máa jẹ láfún. abélùbọ́ gidi. abélùbọ́ gidi. wọ́n á sì lọ àgbàdo. wọ́n sì lọ àgbàdo. wọ́n á fi láfún kún àyè bẹ́ẹ̀ kọ́. wọ́n á sì fi láfún kún. wọ́n ní ẹ̀rọ kọ́ ẹ̀rì pókèlè rẹ̀ ọ̀fà. ẹ̀rì pókèlè rẹ̀ ní ọ̀fà dáadáa. àwọn bàbá wa gúnyán. àwọn bàbá wa ń gúnyán. èmi ó sòdodo ọ̀rọ̀ fún yín. òdodo ọ̀rọ̀. farabalẹ̀ èyí sòdodo ọ̀rọ̀ fún ọ. àtàyèsí ọ̀bàrà sòdodo ọ̀rọ̀. èyí tí ń bá ṣe mistake ẹ sọ fún mi tún ṣe. bàtàyèsí bá ṣe mistake sọ má bu èbú á sì ṣe correction. àwọn ìyá wa. àwọn ìyá wa. lánàá. ọwọ́ ni wọ́n fi gúnyán. ọwọ́ ni wọ́n fi gúnyán. pa. wọ́n máa fọwọ́ gún ni. wọ́n ṣe ń gun exercise wọ́n ń ṣe. bẹ́ẹ̀ ṣe ń gùn ni wọ́n sì ń ṣe exercise ni. tẹ́ ẹ bá wọ ẹ́ rí i pé wọ́n yé sábà jẹ tó nǹkan. wọ́n yé sábà jẹ tó nǹkan. torí yóò ti rẹra. yóò ti rẹ gbogbo bọ́ọ̀dì wọn. gbogbo fáàtì. gbogbo fáàtì. ọ̀rá àwọn ọ̀rá gbogbo tó ti bọ̀. wọ́n wá láàgùn. wọ́n wá láàgùn rẹ̀ dáadáa. wọ́n á gbé fáwọn balẹ̀ wa. wọ́n gbé fáwọn bàbá wa. wọ́n gbé fáwọn ọmọ. wọ́n gbé fáwọn ọmọ. òun ló fà táwọn ọkùnrin fi kú ngbà náà tí fi sẹ́kù àwọn ẹ̀yà àwọn exercise ṣe ọkùnrin oríṣi. òun ló fà táwọn ọkùnrin fi kú balẹ̀ fi sẹ́kù àwọn ẹ̀yà wa. àwọn ẹ̀yà wa ṣe exercise. ọwọ́ àdùn ní àwárí exercise yẹn ṣe máa ẹ́ńjìnì la gbé fún. ẹ́ńjìnì ní bàbá lọ́yẹ́ nìsín à lè fọwọ́ gún mọ́. bàbá balabalẹ̀ bàbá yìí tún sọ wọn ní sáwọn ìyàwó tiẹ̀ náà sáwọn náà wá jábọ̀ sòótọ́ ọ̀rọ̀. jábọ̀ sòótọ́ ọ̀rọ̀ àlẹ́rú ni ó sùn kọ́ kọ́dà. èyí tí òjò lálàáfíà náà nù kò sálàáfíà lára rẹ̀. ó gbé yẹn fẹ́ńjìn lóòótọ́ àmọ́ ọ̀rá làáfíà fi jẹ́. ó gbé yẹn fẹ́ńjìn lóòótọ́ ọ̀rá làáfíà fi jẹ́. àlàáfíà rẹ̀ ò tó ta àwọn ìyá wọn ṣe méjì wọ́n fọwọ́ gun wọ́n ṣe exercise wọ́n tún wá gbalá dáa wípé wọ́n fọwọ́ gun fọkàn wọn. wọ́n fọwọ́ gun wọ́n ṣe exercise wọ́n tún gbalá dáa lọ́dọ̀ lọ. ìyẹn odò tún wá dùn ọkọ tún wá gbádùn bí àyọká ọlọ́run ó jèrè ọmọ rẹ̀ ogun yẹn wọ́n fẹ́lẹ́ bí etí. ogun yẹn wọ́n fẹ́lẹ́ bí etí náà dùn lẹ́nu jíjẹ. Wàtẹ̀ríkù nàímì àhàzàm. Wàtẹ̀ríkù nàímì àhàzàm. Níjọ́ wọn àná. Àwọn ìyá wa ń fọwọ́ lọ tani. Àwọn ìyá wa wọ́n máa fọwọ́ lọ tani. Exercise lòun náà. Ó tún máa kọrin. Wọ́n tún máa kọrin bẹ́ẹ̀. Exercise ni o. Nínú àdéhìlé mọ́tàhá lè á máa dàlá. Báwọn ń bá lé wa. Lọ́fún bá lé wa. Ọlọ́fẹ́ délẹ̀. Ó ní díẹ̀. Bàbá jòkó ń ta tí bàbá ń kadà lélu. Bàbá jòkó ta àwọn kadà lélu lọ́wọ́. Ìyá wa ń dáná. Wọ́n wá fọwọ́ wẹ̀. Wọ́n fọwọ́ wẹ̀ ta. Nígbà ó yá ẹ̀rọ dé. Ìgbà tó yá ẹ̀rọ dé. Èyí tó bá ti pọ̀ wọn á gbé lọlé ẹ̀rọ. Èyí tó bá pọ̀ wọn ó gbé lọlé ẹ̀rọ. Èyí kékèké wọn á ní. Eléyìí wọn èdè bẹ̀ sọkọ̀ mi lẹ́nu. Ẹ̀sán ìfidíbẹ̀ ẹ̀wẹ̀ ta ọbẹ̀ náà. Nígbà ó yá granada. Ìgbà tó yá blender dé. Àbí tọ́ blender ni. Blender dé. Wọn ò lo mọ́. Wọn ò lo ọwọ́ mọ́. Àwọn ìyá wọn sì pẹ́. Àwọn ìyá wa náà wọ́n sì pẹ́ pẹ̀lú àlàáfíà. Wọ́n pẹ́ pẹ̀lú àlàáfíà. Wọ́n pẹ́ pẹ̀lú àlàáfíà. Àwọn atòní nìsín.
àwọn tòní nìsín 40 40 àlàáfíà ti tán àlàáfíà ò sí mọ́ kò sí ẹsasáìsì kò sí ẹsasáìsì ẹsasáìsì tá àgbàlá ń dá ń bẹ̀ àríṣe mọ́ gbogbo obìnrin wa dẹni tí ń lọ stadium wọn lè sáré kì. ẹsasáìsì yìí tá àgbàlá dà sí. ẹbẹ ẹlẹ́sàfù ọlọ́run lára ọkọ. Sunday láàárọ̀ àti Saturday gbogbo obìnrin wa dẹni tí ń lọ stadium. wàtẹ́rì kùnà í wàtẹ́rì kùnà í. ìjọ wọn àná àwọn ìyá wa bá fẹ́ fọṣọ. bẹ́ẹ̀ yẹn wọ́n bá fọṣọ. wọ́n sì máa ṣe wọn lò. ọwọ́ ni wọ́n lò. aṣọ ọkọ wọn. àtàṣọ kunta. òun lọ̀rọ̀ tí mo sọ ń jò ní. òun ni ọ̀rọ̀ tí àwọn àlùfáà sọ ń jò ní. mistake tí mo ṣe ń bẹ̀. ìtọ́jú àṣìṣe ń nú ọ̀rọ̀. tí ahọ́n gbé mi ń bẹ̀. tá ahọ́n gbé àwọn àlùfáà wa. mo sọ. àtàyèsè tún sọ padà. mo ti tọrọ àforíjì. Inshallah. ní mistake. Fatarikuna mihazam. Watarikuna mihazam. Ọwọ́ ni wọ́n fi fọ́ bàbá jòkólẹ̀ tí wọ́n fọ́ sọ́hun. Àlàáfíà wa wọ́n fọ́ lónìí wọ́n fọ́ lọ́la. Àlàáfíà ọmọ wa padà. Gbogbo ọ̀rá oríkèéríkèé ara wọ́n ń ṣe gbogbo ẹ̀. Nísìn ìwọ obìnrin tó olóòní sáfù ọ̀fẹ́ ṣe báwọn Tàná tí í ṣe. Tóní à sásìkò Tàná yẹn wá dàbí tàwa tòní ni ẹ fẹ́ sọ àwọn obìnrin dẹrú ni. Ìwọ tó olóòṣẹ́rú lánàá ọwọ́ ń ṣẹrú lónìí àbọ̀ ṣẹrú lónìí ọkùnrin ọlọ́kùnrin ní ń bọ́ màsáàjì ara rẹ̀ farabalẹ̀ ọkùnrin ọlọ́kùnrin ní bọ́ màsáàjì ara rẹ̀ ńgbà tó lọ jíìmù ọkùnrin kan ní ó wá gbé itan rẹ̀ sókè báyìí ìtàn eré ibu ẹlú rẹ̀ díẹ̀ ìtàn eré ibu tó gbé lọ ó ti yé wa ìtàn míì tún ó tó báyìí ó tó síbí káyìí yóò wá gbé sí ọkùnrin ọlọ́kùnrin ọmọ wa fọwọ́ jan yìí tán rẹ̀ báyìí yóò máa bá tẹ̀ báyìí ọkọ wà nù mọ́tò ó gbéyàwó ẹ̀ lọ. ọ̀nà táwọn Tàná lò tí wọ́n fi jíìmù tí wọ́n fi sasasáìsì ọ̀nà pé wọ́n ń sáàfù ọkọ wọn ara jà nǹkan méjì ni wọ́n ń ṣe pọ̀ wọ́n ara àlùbáríkà lára ọkọ wọ́n yìí tún lálàáfíà àwọn tó ń jíìmù kún àti ní kéèbù ọba wa kó gbogbo ń tá a máa fi ṣe ayé wa wọ́n ti kó fún wa àlàáfíà tí èbó fẹ́ ó kù lára wa etí ń kù lára wa tá a bá wá rè èbó àgbádùn àlàáfíà àfi kára oògùn tí ń bẹ lọ́wọ́ èbó ní kó oúnjẹ fún wa oúnjẹ tí èbó ń kó fún wa oúnjẹ tí ó bá wa láàmú ni èbó sì ń kó fún wa ká lè jẹ ká lè sàárẹ̀ ká lè bá àwádùn àwọn wa gbà wòsàn òun ló fa pé kídìrín òun ní ń fa lífà òun ní ń fa kánsà òun ní ń fa diabetes òun ní fa gbogbo àgbákò ni òun ní fà. Wà ìnana yìí máa. Iyawa yìí lọ ọdún mélòó? Iyawa yìí lọ 102 láyé. Ọya máa bùn má sọ ẹ máa bọ̀ wá ọmọ yádà máa bọ̀ yá yìí. Èrè bí yìí sí àdáńgbá ibi tá a wà yìí là ń pè ní Ògidì ní Tẹ̀gbẹ́sùn ibẹ̀ la wà yìí. Ayékalẹ̀ wọ́n wá rìn wá jákèmálì ní àdáńgbá lókè àkòmù ayébẹ̀kọ́ ìrìn àyín síbẹ̀ wọn bí àwa ẹni ọba lálàáfíà bírú àwọn kéèké yìí tí wọ́n bá rìn ó gbọ́dọ̀ lógún ìṣẹ́jú ó kéré ogún ìṣẹ́jú ọkọ̀ ó gbọ́dọ̀ ló 30 minutes àbí 40 minutes láti yàyín láwọn ọmọ kéèké yìí tí ń bá rìn lọ ìyàwó wà rìn ìrìn náà at the age of 102 ọgọ́rùn-ún kan àti ìyá ọ̀yá ṣé bóun ìyá ṣe bóun ìyá máa ń rìn wá jákúnlẹ̀ àbí èrè wá. wọ́n máa ń rìn wá nígbà tó tó stéèjì àbúrò mi pè mí ó ní rìn tí màmá rìn ó ti pọ̀ jù ó ní kí n sọ fún wọn pé àsàrátù wà ní àdúgbò wípé kí wọ́n dúró màmá wa dáhùn pé kò sí nǹkan kan tó ṣe àwọn pé nínú rìn yẹn pé àlàáfíà. Allahu akbar kabira ẹ máa lọ ya tàbá kárí.